pẹ́ lọ́wọ́ rẹ̀ ó bàbá mi àtọ́fara tí ó. Ìgbà táyé wọn ló ti tó. Ọlọ́run mi sọ gbogbo. Ìgbà tó tún wọn ló ti dópin o. Ọlọ́run mi dìde o. Bí bàbá máa gbé mi sókè o lójú ọ̀tá mi o. Mo dúpẹ́ bàbá o. Ṣé wàá wí máa yẹ wò? I can feel you, Lancaster. Èmi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o. Ṣé wàá wí máa yẹ wò? Èmi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ o. Bàbá mi àtọ́fara tí ó. Ìgbà táyé wọn ló ti tó. Ọlọ́run mi sọ gbogbo. Gbogbo àwọn tó ti jásí tó ti mojú ibẹ̀ tán ṣe ń gbórin yẹn tán ṣe ń gbóhùn yẹn wọn àti mọ iṣẹ́ ilé tí mo lò wọlé lábala ẹlẹ́ẹ̀kẹta yẹn tó jẹ́ iṣẹ́ tá a lè jò mí tá a ti ń retí ẹ̀jẹ̀ kọ́kọ́ mọ̀ tọ̀rọ̀ gáfárà lọ́wọ́ èèyàn ara àlẹ́ ó ní bó ṣe jẹ́ ìgẹ́ta síbí nínú kùlù tí a fi tètè tẹ̀sọ́wọ́ wájú sí abala ẹlẹ́ẹ̀kẹta yìí àmọ́ wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ṣáà mọ́ bínú gbogbo ẹ̀ lè bá a dáa kó lè bá a dùn kí gbogbo lè kàn sí òun náà ní abala ẹlẹ́ẹ̀kẹta abala jẹ́ ká gbọ́ òun láti kán lù bá àlejò mi sì ti wà ní kálẹ̀ gbogbo ẹni tẹ̀tẹ̀ ń wò wá nílé ẹ ti mọ̀ wípé kì í mọ̀ ṣeré àlejò mi wọ́n ti wà ní kálẹ̀ amọ̀ṣẹ́ ẹ mẹ́jẹ̀ ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ kí n mọ̀ bá wọn pẹ̀ ẹ̀dẹ́ mi mọ̀ bóyá ẹ̀dẹ́ ní abẹ́ ẹ̀dẹ́ ẹ jẹ́ kálejò mi fúnra wọn ẹ jẹ́ kán kí àwọn ará lé ẹ káàbọ̀ sínú kulu pepsa. ṣe ẹ káàsán ní màá sàbẹ káàárọ̀ ni anyway torí ẹ tá a ṣe wà mo believe pé gbogbo àgbáyé náà ti ń gbọ́ wa. bẹ́ẹ̀ni àwọn tó bá ń gbọ́ alamẹ́ríkà ń sìn àwọn aago tí táyì tí wọ́n bọ̀ sí so gbogbo èèyàn tó ń gbọ́ wa ẹ kú lé ẹ kú ọjọ́ mẹ́ta. wọ́n kú ọjọ́ mẹ́rin wọ́n kú ọjọ́ márùn-ún ohun àlejò mi lẹ ti gbọ́ yẹn àmọ́ ṣe jẹ́ kí wọ́n dárúkọ ara wọn gangan fún yín délé délé ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yín délé délé. orúkọ mi ni Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ Chief Amúlùdùn Ọ̀rọ̀míyàn of Okògbogbo Yorùbá land JP erin lọmọ ṣé kí n máa kà lọ. ẹ mọ̀ ká lọ máa pause for now. ẹ fẹ́ pause. Èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí tí ìwọ bẹ̀rù mi ọ̀dọ̀ rẹ̀. mo rè mí retí pé kẹtẹ fi Femo Lancaster yẹn sí ẹ kì í tán ẹ kí láyé tán. àṣẹ mẹyẹ bò lápò ni ẹṣẹ mẹyẹ bò lápò orúkọ mi pọ̀ tí n bá ní kí n máa dárúkọ mi lọ. dàtàwá tá gangan ni Femo Lancaster ń ṣe. well mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun láti ìlú Iléṣà tó túmọ̀ sí pé Ìjẹ̀ṣà ni mí as in typical Ìjẹ̀ṣà ni mi Ìjẹ̀ṣà lóore àti bàbá mi àti yèyé mi Ìjẹ̀ṣà ni ọ̀rẹ́ ó dé túmọ̀ sí pé mi gan fúnra mi bẹ́ẹ̀ ìṣàdàlú Ìjẹ̀ṣà ni mí. Ìjẹ̀ṣà proper. mo lọ sí NEPA staff school ní Jẹ̀bà ní Kwara State torí bẹ́ẹ̀ ni dáàdi mi ti ṣiṣẹ́ ń gbà yẹn. Later mo wá sí ìlú Ìbàdàn mo lọ sí Bishop Ọ̀nàbànjọ BOHS high school ní Bódìjà ní Ìbàdàn bíbáyìí. Láti bẹ̀rẹ̀ mo ní admission sí Kwara State Polytechnic ní ìlú Ìlọrin mo kọ́ nípa marketing. Yep. So gbà tí mo ṣetán bẹ́ẹ̀ mo gba call up letter mi lọ sí Federal Capital Territory FCT Abuja ní Federal Girls College ní Kwali yẹn jẹ́ bí neighboring town bí village by sí city ibẹ̀ ni mo ti ṣe ìsìnlú ìrú àbíkẹ́dọ́ máa ń pè NYSC service pro yeah so lẹ́yìn yẹn ṣé kí n máa kálá bó ti. ibi tí wọ́n lè kà nínú ọ̀dà ẹja fìmọ́ bẹ́ẹ̀ ẹni tó bá tiẹ̀ ti mọ̀ yín ẹni tó bá ti rí yín bá ti mọ̀ wípé tó yẹ tinú tòde tẹ̀yìn ìwé tí gbogbo wájú òun lẹ̀ kà àmọ́ mo ní kankan dìbò nínú gbogbo àwọn àlàyé tẹ̀ ṣe yàn. ẹni ẹ lọ sí iléèwé gíga fásitì. not varsity Kwara State Polytechnic gbogbo níṣe poli. gbogbo níṣe àmọ́ ń tẹ́lẹ̀ lọ kọ́ ń bẹ̀. marketing ẹ dákun marketing ìyẹn àwọn tó ń ṣe kí ni. nípa káràkátà tó ń ṣòwò káràkátà àti iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ orin kí ló fi jọ mọ́ra wọn. ó jọra náà díẹ̀ torí téèyàn bá ṣe orin náà èèyàn máa fẹ́ kó jáde kó di ìtẹ́tísí kó di ìtẹ́wọ́gbà so láti jẹ́ kí yẹn ṣe marketing máa need níbẹ̀ láti strategize bí orin yẹn ṣe máa di ìtẹ́wọ́gbà
so ẹ dúró gbogbo ẹ̀ ni mò ń lò mọ́ra ẹ ń wọn lò papọ̀. ẹ ń lò at least ẹ bí ń n ṣe lò wá ń fún sìn wa mo ní ni o. record label Lancaster record so èmi náà máa Lancaster market record iṣẹ́ mi label, fúnra mi market so o- pẹ̀lú àwọn ọmọ Igbo tó wà ní Alábàlẹ́kọ̀ lájọ ń ṣiṣẹ́ papọ̀ ẹ jẹ́ kó yé wa pé iṣẹ́ orin tẹ̀ ń yàn Yeah. láàyò yìí ẹ gbàgbé ń tẹ́ lọ kọ́ nílé ìwé no gíga fásitì ẹ sì ń lò mọ́ra no, wọn yep, àmọ́ yep. ẹ méjọ̀ lórí marketing ẹ kì í ṣe pé ẹ dúró lórí abala pé o ń tẹ́ lọ kà nílé ìwé ni bó ṣe ń ṣe káràkátà o ní tí mo fẹ́ fi jẹun tí mo fẹ́ jẹ lọ́jọ́ ọ̀la lélẹ̀ yìí o kí gangan ló mú ṣé kí n sọ pé èròǹgbà yẹn láti kọ orin kí gangan ló bí iṣẹ́ orin kíkọ nínú yín. ẹ ṣe olóòtú àwọn kan tí ẹ̀ ń tọ́ bọ̀ yẹn ó máa àlàyé máa wà nídìí ẹ̀ lọ́tún lọ́sì èmi gẹ́gẹ́ bí ẹnìkan mò ń ṣèyàn tí mo really plan láti jẹ́ olórin no kò sínú nǹkan tí ó jẹ́ bí àfojúsùn tí mo fẹ́ fẹ́ pé nǹkan tí mo really fẹ́ gangan ni at the initial stage the journey of my life I had actually wanted to be a lawyer nǹkan tó really wù mí agbẹjọ́rò so from there tí màá fi di adájọ́ nǹkan tó really wù mí gangan nìyẹn kò ń ṣe pé orin ìbọn mo kàn jẹ́ kan náà àwọn ọmọ ẹgbẹ́ akọrin gẹ́gẹ́ bí ìdílé onígbàgbọ́ tí mo ti wá láti kékeré mo ti ń ṣe choir now orin yẹn ìgbà tí táwọn kan máa mú mi lọ sí club kakàn lọ kọrin bí ká wà ní church nsìn kẹ́nìkan náà ọmọ ẹgbẹ́ akọrin church wà fẹ́ ṣèyàwó àbíyàn kan ń ṣílé àbíyàn kan ṣọjọ́ bí church àwọn ẹgbẹ́ akọrin la máa lọ kọrin bẹ́ẹ̀ ẹni tó jẹ́ bí choir master wa ń gbà yẹn wọ́n jẹ́yàn kan tí wọ́n máa encourage talent gan so sometimes wọ́n á ní ọ̀yá Fẹ́mi wọ́n ló máa lead wa lẹ́ni so àwọn nǹkan yẹn ibẹ̀ náà ti motivate spirit mi tí mo ti ń kọrin díẹ̀ díẹ̀ pé mo ń gbìyànjú láti máa lead a lè lọ síbi ìkómọ́sìn kan níwọ̀n ló máa kọrin bẹ́ẹ̀ àwọn kan rí mi bẹ́ẹ̀ yẹn wọ́n pè mí lọ sí eré ìta láti lọ ṣeré now èmi wá rí yẹn bí opportunity láti lọ sí school torí fúnra mo rà mí school so mo wá ń rí owó tí mo rí bẹ́ẹ̀ ń di music yẹn gbà yẹn so bí kí n fi gba polyjump UME GCE gbogbo àwọn kan yẹn ni mò ń ṣe fúnra mi owó tí mo rí bẹ́ẹ̀ mo fi ń ṣe gbà yẹn títí tí ìgbà tí mo sọ pé mo ní mo fẹ́ ṣe law tí ọjọ́ ń lọ ọ̀rẹ́ mi kan ló kàn pè mí time yẹn pé arákùnrin o ṣe try kó divert instead of at least I've wasted like almost about 5 years kí n tó ní admission gangan nígbà tí mo parí school tán so jẹ́ kí n wá lọ ṣe marketing yẹn so gbàdé tí mo wá orin yẹn ó jẹ́ bí source of fund fún mi láti finance education mi ni pé tí n bá ti lè parí tó ń sìn màá kàn wáṣẹ́ probably sí bí a telecommunication industry it could even be like a marketing outfit àwa yìí irú iléeṣẹ́ pip radio station yìí sí as a marketer tí manufacturing sí ẹ lè sọ pé ẹ lè gbà mí so telecommunication industry banking industry kò síbi tẹ́mi ò ti lè ṣiṣẹ́ so gbèrú ọkàn mi nìyẹn bọ́ ibi tí Ọlọ́run ti tóbi ni pé ó wá kù like 2 days tí máa parí NYSC program ní Abuja à ń ṣe final parade wa lọ́wọ́ ń jọ yẹn so èèyàn kan wá pè mí láti Ìbàdàn sàbújá àwọn ní comrade Yẹmí Ṣòǹdè so wọ́n á ní Lancaster mo ní sà pé àwọn bá ní kò wọ́n ní party fún ẹ̀ o máa play lẹ́kọ̀ọ́ pé but mo sọ pé òun serve lọ pé ò lè ráyè mo ní ọ̀la ni máa parí finally pé ní final parade wa pé màá ráyè so àwọn á ní kí n hold on pé wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀ now mo wá ní tí n bá ti parí tán pé màá wọ mọ́tò máa bọ̀ ní Ìlọrin sẹ́kọ̀ọ́ wọ́n á ní ó ṣe wá lè tó yẹn ṣé o mind free flight ticket mo dẹ̀ sọ mo ní mi ò mind wọ́n ṣe ní kí n lọ sí ọ́fíìsì ẹnìkan ní Asokoro nìyẹn mi ìfẹ́ dárúkọ airline kó má rí bí advert yep so gba tí mo débẹ̀ yẹn ẹni ẹ̀ kàn sign sí complimentary card pé kí n mo lọ sí airport that's all so èmi dẹ̀ rẹ́ mi ò wọ plane rí mi ò lè sùn mọ́júmọ́jọ́ yẹn mo ń wo bí ó ṣe máa rí inú mi dùn jọ yẹn mo lè sọ pé ní domestic wing airport ní Abuja I happen to be the first passenger tó kọ́kọ́ débẹ̀ yẹn jọ yẹn now ìgbà tí mo wọnú plane yẹn to cut the very long story short spirit méjì wá ń bá mi sọ̀rọ̀ one was telling me pé bóyá kí n dé fún music ní trial the other one was telling me pé you better pick up your CV and look for a very good job a monetary one tó wà lucrative so mo decide moment yẹn tí mo fi dẹ́kọ̀
ìkànnì tó bá dẹ̀ lè fún music ní trial bọ́n ṣe fi tíkẹ́ẹ̀tì fún ẹ lọ́fẹ̀ẹ́ yìí wá sẹ́kọ̀ọ́ tó ṣe máa lọ́ọ́ òyìnbó ńjọ́ kan nìyí o. So bàtà ṣáà parí party yẹn tán, it was glorious. God proved himself that he's God. Mo wá ní okay ẹ jẹ́ kí n tiẹ̀ fún music ní trial. So that trial becomes what is happening today. So kì í ṣe pé mo plan pé so bí journey yẹn ṣe rí nìyẹn. ìgbà táyé ló ti tán o. Ní bàbá wa bá mi ṣe. Olúwa ti ṣe o. Ọbẹ̀ ti gbé gbà ọpẹ́. Èmi mà ti mọ̀ pé mi wá o. Ọbẹ̀ ti gbé gbà ọpẹ́. Èmi mà ti gbé gbá ọpẹ́ o. Bàbá ti bá mi ṣe. O ṣeun Olúwa ti ṣe o. Bàbá ti bá mi ṣe. Gbogbo ohun tó fò mí láyà o. Bàbá ti bá mi ṣe. Àbùkù ilé ayé mi. Ọbẹ̀ ti gbé gbà ọpẹ́. Ọbẹ̀ ti gbé gbà. mo rí nǹkan dìmú nínú ìtẹ̀rọra ṣàlàyé yẹn pé tẹ́ bá yẹ pé tẹ́ bá ní kẹrò bí ìrìn àjò orin kíkọ tó ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run lo ilé ìjọsìn Yep. ilé ìjọsìn tí ẹ̀ ń lọ nígbà tẹ́ ẹ wà léwe Ọlọ́run lò wọ́n fún yín láti ṣàwárí ẹ̀bùn orin kíkọ tọ́lọ́run fi fún yín ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo máa rí wípé gbogbo àwọn olórin pàápàá tó olórin ẹ̀mí tẹ́ ẹ bá fi gbé mẹ́wàá kalẹ̀ mẹ́sàn-án máa ṣàlàyé wípé inú ilé ìjọsìn òun ló ti bẹ̀rẹ̀ ìyẹn gangan ló ní ọ̀rọ̀ kan tó fi ránṣẹ́ sẹ́yìn ara lé wípé ìtẹ́ bá ti mọ̀ tẹ́ ẹ mọ̀ ṣe dáadáa yẹn tí wọ́n pè yín lọ́tún lósìsì nílé ìjọsìn wípé kí nìyẹn lè ṣe ẹ̀ wá ṣe ẹ̀ dì í mú dáadáa o kò sẹ́ni tó mọ̀ bóyá ọ̀nà gangan tọ́lọ́run máa gbé gbà tá a fi di ńlá bóyá òun nìyẹn ẹ ti rí i pé òun náà ni Femo Lancaster náà ti sọ lórí ètò wípé ọ̀nà táwọn fi gbà táwọn fi dìde táwọn fi dìde táwọn dà lónìí nìyẹn kí tí wàá ti bẹ̀rẹ̀ tún máa béèrè náà bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé ní sí pé àti ilé ìjọsìn lẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn pé ẹ wá di olórin gangan wípé iṣẹ́ orin yìí mo ti fẹ́ máa mú un ṣe á ti tó bí ọdún bíi mélòó. Mo tẹ́wọ́ gba owó lọ́wọ́ èèyàn fún pé kí wọ́n á ṣeré. The first experience was 1995. 19 ọdún mélòó sísìn báyìí 25 years. 25 years, that's about 25 years. 1995 ní Ìjẹ̀bú Òde ní party yẹn, wedding party ni. Èmi àti ẹni ẹ máa producer ni ó máa ń lùlù, very popular guy in Ibadan. He's also a musician today. His name is Dayo Ojo. A máa ń pè ní ọwọ́ ẹ̀bà. So ẹni tí a jọ lọ sí party yẹn that was 1995. 1995 nígbà náà tí ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni ibi òde àríyá lẹ ti kọ́kọ́ fi bẹ̀rẹ̀ níjọ́ tó wá ta kọ́sọ́ sí yín lọ́kàn bíi pé ó tiẹ̀ jẹ́ kẹ́yìn náà lè gbé àwo jáde pé kẹ́tì ẹ̀ lè dáwọ́ ní kẹ́tì pé kí o album mi lélẹ́yìí ó bí Femo Lancaster o ọdún wo nìyẹn tẹ bá ṣe lè rántí ṣá. Mo rántí dáadáa record mi ti máa kọ́ ṣe ní studio lákọ̀ọ́kọ́ was year 2000. Mo kọ́ record first album mi. ẹ̀ńkọ́ káàkiri fún bí odidi ọdún bíi márùn-ún. Wọ́n kọ́ album káàkiri. àti pé ẹ̀ sì ń kọ́ láwọn òde àríyá fún bí odidi ọdún bíi márùn-ún ṣùgbọ́n 1995 lè bẹ̀rẹ̀ orin kíkọ mo ní pé ẹ̀kọ́ fún 5 years lè fi ń kọ́ ní àwọn parties fún ní àwọn events kẹ́ tó wá ṣẹ̀ṣẹ̀ pé fẹ́ gbé album tí yín gangan jáde. Àwọn live shows nìyẹn ti 1995 yẹn. Okay. 2000 yẹn jẹ́ bí ọdún tí mo wọ studio yẹn pé tí a fẹ́ wọ studio nsìn a máa ní special composition new songs táwọn èèyàn ò tí ì gbọ́ rí tó yẹ pé èmi ṣe bíi pé mo fẹ́ fi launch ara mi pé àgbà tí màá fi gbé jáde yẹn mo ṣe ní year 2000 but mo ṣe wà ní school gbà yẹn mo parí finally ní year 2003 so gbogbo táyìn tí mo wà ní school yẹn tí màá kàn wá sí tá bá wà ní vacation mo lè ṣe track kan kí n tún suspend ẹ̀ mo rántí pé táyìn tí mo parí iṣẹ́ yẹn gbà yẹn mo mú lọ sí Èkó fún marketing ìgbà tí mo dé ọ̀dọ̀ àwọn tó yẹ kán gbaṣẹ́ yẹn lọ́wọ́ mi because Femo Lancaster was not known then wọn ò gbà lọ́wọ́ mi mo rántí pé ẹnìkan sọ fún mi pé tí n bá lè ṣe collaboration pẹ̀lú one of the reigning Fuji artists as at that time I was like gbàtà ni mo mọ̀nà lẹ́ẹ̀ tí màá lọ máa bá ṣe collaboration kankan báyìí so èmi kàn suspend gbogbo yẹn mo tún padà sí school so gbà tí mo á parí tán ní school ní 2003 September mo parí finally mo wá launch record yẹn mo parí ní August mo launch record yẹn ní September 20 something ṣàdéhùn bá mi rántí ní inú ọgbà ilé akéde pẹ̀lú alàgbàyẹ mission de Fẹ́ràn Babalọ́lá Yínká Ayéfẹ́lẹ́ àwọn èèyàn ṣáàdìdì tán support mi gbà yẹn ní 2003 so ìgbà yẹn ni mo launch ara mi fáwọn èèyàn pé ìtọ́jú àwọn kan máa ń pè mí gbà yẹn mo lè wá ní school mo lè má ráyè láti honour invitation so but
time mo ti parí kò sí nǹkan tó ń dá mi dúró mọ́ so gbàgbọ́ máa yé ti wà fún iṣẹ́ orin gangan dáadáa. mo ṣẹ̀ wá mú dáadáa officially ní 2005. bẹ́ẹ̀ ṣe wá mú dáadáa gẹ́gẹ́ bí iṣẹ́ orin ṣé ọlá ẹ̀bùn tẹ́ẹ̀kọ̀ ní tẹ́ẹ̀kọ̀ discover ní ilé ìjọsìn ni ẹ̀ ń jẹ́ lẹ́jẹ̀ ń lò lọ ni abẹ́ wo wípé kẹ́ ẹ tún lọ ní ìmọ̀ yẹn sí lábẹ́ ẹnìkan. èmi ò kọ́ṣẹ́ lọ́ndà anybody kankan rí o. ẹnìkan kò kọ yín ẹ lè sọ ẹ lè náwó sẹ́nìkan bá pé ọ̀gá mi lélẹ̀ ọlá àwọn. mo lọ́gàá bọ́ mi ò kọ́ṣẹ́. ẹ lọ́gàá àmọ́ ẹ kọ́ṣẹ́. ọ̀gá tí mo ní àwọn ni mentor mi àwọn ni role model mi àwọn ni godfather mi and is no other person other than evangelist Dr. Yinka Ayefele. He's my role model. Indirectly, I did not train. I mean, directly I didn't train under him, but I can say it boldly here that indirectly I trained because I do listen to most of his as his music. So, in one way or the other, mo ṣáà gain one or two things through. But pé kéèyàn lọ join a live band pé mo lọ gbé. Kéèyàn lọ kọ́ṣẹ́ lábẹ́. No, mi ò ṣe rí. But àwọn ni mo rí bí ẹni tí mo wò bí àwòkọ́ṣe rere, which I have no regret for. Okay. Ní bàbá bá dá mi láre. Ojú ẹlẹ́gàn. Olúwa ti ṣe o. Ọdẹ ti gbé bá ọpẹ́. Olúwa ti ṣe o. Ọdẹ ti gbé bá ọpẹ́. Ìgbà táyé ló ti tán o. Ní bàbá wa bá mi ṣe. Olúwa ti ṣe o. Ọdẹ ti gbé bá ọpẹ́. àtìgbà tẹ́ ti wá dá dúró tẹ́ ti ní iye tẹ́ ti wà láàyè ara yín tẹ́ ti ní band ẹ̀kọ́ lábẹ́ èèyàn ṣé ẹ ti wá ráwọn kan tó sọ wípé Femo Lancaster mo fẹ́ kẹ́ kọ́ mi níṣẹ́ yìí èmi náà fẹ́ máa kọrin mo fẹ́ dàbí yín. ṣe rí iṣẹ́ orin to my own experience kò kí n ṣe nǹkan téèyàn lọ máa ń kọ́ Ọlọ́run máa ń fúnyàn ní ẹ̀bùn yẹn ni èèyàn tí kò bá ní ẹ̀bùn yẹn kò lè kọ́ ṣe mọ̀ pé ẹ máa kọrin náà ẹ ní láti lè kọ orin. àmọ́ mo máa ń gbọ́ táwọn kan máa ń sọ wọ́n ní tí màá ṣe pẹ̀lọpẹ̀ ibi báyìí tí mo pass through àwọn náà train voice mi àwọn náà jẹ́ kí n mọ̀ pé auto ni mò ń kọ àwọn náà jẹ́ kí n mọ̀ pé ibi báyìí ni mo lè ṣe sí àwọn náà jẹ́ kí n mọ̀ basics orin bí wọ́n ṣe lè tó orin ìgbà wo àwọn kan máa ń sọ bẹ́ẹ̀. ìyẹn normal but ṣe rí ẹni ẹ ti ní ẹ̀bùn yẹn látọ̀run wá gba èèyàn kan ló máa discover yẹn èèyàn máa ń lọ fún training voice training wá èèyàn tí ò bá ní ẹ̀bùn yẹn kò lè ṣe voice training ṣàpẹ́ lómi wà tẹ́ bá ní kó kọrin sìn off ló máa kọrin sí ẹlòmíì ìyàwó akàn mi mo bí ṣe máa ṣẹlẹ̀ àwọn tó bá ń kọrin á gẹ̀ nǹkan tí mò ń sọ yẹn so èèyàn máa ń train ni kò ṣeé kọ́ ẹ̀bùn yẹn èèyàn máa ní tó bá ti ní ó lè wá train rẹ̀ ẹlòmíì lè má discover rẹ̀ dáadáa ṣẹ̀gẹ́tì pé péyàn kan ló máa discover mo ti gbọ́ story the late Dr. Sikiru Ayinde Barrister náà tó yẹ pé wọ́n lọ join military pé èèyàn kan ló jẹ́ káwọn discover ara wọn ṣe mọ̀ èèyàn ẹ̀bùn yẹn sì wà èèyàn kan ló discover wọn so ẹ̀bùn wà ẹni tó bá máa jẹ́ tó máa èèyàn Ọlọ́run lè lu èèyàn kan bíi sábà bí àwọn Yorùbá tó ṣe máa ń sọ láti discover ẹni pé ẹ̀bùn tó ní ní ìwọ náà ó lè jẹ́ nǹkan bíi ilé ìbọn láti kọ́kọ́ ní ẹ̀bùn yẹn kan tí wọ́n fẹ́ fà ọ́ ni pé ó láti jẹ́ ẹni tó wà gifted láti ọ̀dọ̀ Ọlọ́run wa náà. kó tó lè sọ pé òun fẹ́ kọ́ orin ṣe ti wá lẹ́yìn tí ó ti gba abẹ́yìn tó ti gba túrú yín kọjá. àwọn yẹn ò ṣe é kà ṣe rí kì í ṣe pọ́n máa wá bá mi pé àwọn fẹ́ kọ́ṣẹ́ orin wọn láwọn fẹ́ join band tó bá ti wá join band ẹlòmíì lè wà ní ṣe pé division of labour ní kíní ó lè jẹ́ backups ní ibi tẹ́lòmíì fitting fún ẹlòmíì ò lè jẹ́ orí strings ló dá sí láti play bíi guitar keyboard saxophone àwáyà ẹlòmíì dẹ̀ ó lè jẹ́ orí drums ní so mo láwọn tó ti join band mi tó yẹ pé lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n tó yẹ pé at a point in time àwọn náà realize pé àwọn náà ti capable láti dá dúró so wọ́n dẹ̀ dá dúró and they are all doing fine today. mo dẹ̀ rẹ́ni tó ń play string fún mi tó yẹ pé at a point in time as well òun náà kọ̀ wípé òun náà fẹ́ dá dúró òun ò tẹ̀ wá play string nìkan ó kàn dá recording studio ló ṣe sílẹ̀ producer and engineer ni ó dẹ̀ ń produce àwọn artist káàkiri lẹ́nu so wọ́n pọ̀ báyẹn mo tún ní tó yẹ pé saxophonist ni by his grace lẹ́nìí sìn Ọlọ́run lọ́wọ́ ó ti base Canada sìn so wọ́n pọ̀ tán ti ara ti tèmi jáde ògo ní f'Olúwa lókè ọ̀run tèmi náà dẹ̀ ń ṣe dáadáa.
ògo ni f'Olúwa lókè ọ̀run kókó bẹ́ẹ̀ nìyẹn káwọn tó ṣe lábẹ́ tó ń jáde lọ́wọ́ abẹ́ èèyàn kan máa ṣe dáadáa kọjá máa sọ pé ọ̀gá wa ká filẹ̀ abẹ́wàá bó ṣe wá dà ọ̀lẹ̀ ìyẹn gangan ni ò dáa tó tábà wá ní káàkà ní méní méjì mẹ́ta mẹ́rin láti 2005 tẹ́tí bẹ̀rẹ̀ sí ń gbé àwo orin jáde láti tó bíi mélòó báyìí 2003 mo ti ń gbé record 3 láti 2003 yẹn láti tó bí àwo orin bíi mélòó. Record tí mo ti ṣe so far so good ó jẹ́ 5. Ẹ ti ṣiṣẹ́ dáadáa ṣe lè rántí àwọn àkọlé wọn. Ọ̀dọ́ ni mímí tí ìdarúgbó wà tí ṣe ní rántí. Bẹ́ẹ̀ ṣe máa sọ lélẹ̀ yìí o àkọlé ilé lọ́dún báyìí ilé lọ́dún báyìí. Mo ṣe first one yẹn ní 2003 ní September yẹn ni mo pè ní unique arrival. Mo kọrin bẹ́ẹ̀ pé kórí bá mi ṣe kí n dépò ọlá o kí n gbórúkọ bàbá mi ga o ẹ̀dá bàbá mi má gbàgbé mi o tí màmá mi má gbàgbé mi o ọba mímọ́ Èdùmàrè jọ̀wọ́ bá mi ṣe kí n borí ọ̀tá mi o yéé jàre Jehovah o dákun bàbá o bàbá ṣe kí n gbóhùn sókè o. Ìyẹn ni mo pè ní unique arrival first album ní 2003. Ní ọdún 2006 lẹ́yìn ọdún mẹ́ta sígbà yẹn mo wá release another one ìyẹn mo pè ní dápadà. Ni mo ti kọ àwa máa ṣoríire ní Ìbàdàn láti pẹ́ dìdì Ìbàdàn san wá òwe àwa máa ṣoríire ní Ìbàdàn Olúyọ̀lé san wá òwe èmi gan fẹ́ mú Lancaster mo wá Iléṣà o Ìbàdàn san mí òwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn. ẹ mọ̀ bínú ẹ jẹ́ ń fowó àtọmọdé lẹ́nu ìpè kan wọlé lápá bíbá ìjà sáré gbé. hello. ẹ káàsán o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Amúlùdùn. Ètò ni Ọlọ́run ní tó. Ìyáàfin Adélọ́wọ̀ ló sọ̀rọ̀. Ìyáàfin Adélọ́wọ̀ ẹ ṣé ẹ kú gbogbo ìgbà wa o. Àbẹ̀bẹ̀ ká àlejò wa o. Àlejò wa ń gbọ́ o. Ẹ káàsán máa o. À ń gbádùn yín o. Ẹ ṣé gan ni màá. Aníkàtó yín o. Ẹ ṣé gidi gan mà Ìyáàfin Adélọ́wọ̀ ẹ ṣé o ẹ mọ ìyá ṣẹ́ mà. Yes ma. Ẹ má bínú ẹ já tẹ̀síwájú. So ìyẹn ni ẹlẹ́nkejì ẹlẹ́ẹ̀kẹta yẹn ni mo wá gbé jáde ní ọdún 2009 after another 3 years again mo wá pè yẹn ní top up ibẹ̀ ni mo ti kọ orin pé mo ti bọ́ lọ́rùn mi sọ̀rọ̀ irú òkìkí tí mo fẹ́ èmi máa ti bẹ́lẹ́dà mi sọ̀rọ̀ òkìkí gradually ni mo fẹ́ nítorí pé bàbá pa mí lẹ́rìn ayọ̀ ó tún fọmọ rere dá mi lọ́lá mo lè mí o kàn fáríwó lásán ní tèmi o òkìkí gradually ni mo fẹ́ ló fi jẹ́ pé sẹ́ bàbá tún gba visa fún mi ó gbé mi lọ sí Amẹ́ríkà ó tún gbé mi lọ sí ìlú London gẹ́gẹ́ mọ̀ lúlù ni ó tún gbé mi lọ sí ìlú France máa fi sí báyìí ó gbé mi lọ sí Amsterdam irọ́ ẹ̀yin lẹ́ máa lù lọ́kùnrin lèmi obìnrin lẹ́yìn ó gbé mi lọ Jerusalem àní mo lè mí o kàn fáríwó lásán ní tèmi o òkìkí gradually ni mo fẹ́ ló fi jẹ́ pé ìgbà ọpẹ́ ó ti yọ sílẹ̀ fún mi orin ọpẹ́ ó ti yọ sílẹ̀ fún mi ààyè ọpẹ́ ó ti yọ sílẹ̀ fún mi gbogbo ẹni bá mo rè bàbá wọn rí pọ́ lọ́rùn mi ṣàti wípé olúọ̀run bàbá ló pa mí lẹ́rìn ayọ̀ kọrin Hòsánà yé o sí àtòbí jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá mi tó fara tí o ìgbà táyé wọn ló ti tó ọlọ́run mi sọ gbogbo. ṣé o pé ìtẹ̀kọ̀tàn yóò wà lára fún wọn ló ti tó. àwọn orin tí mo so like lára àwọn orin mo like ẹ gan mo ti fẹ́ kọ́ lónìí òkìkí gradually ni mo fẹ́ yẹn ọ̀tọ̀ ní ìbéèrè tí mo fẹ́ béèrè bọ́ bẹ́ẹ̀ ṣe kọ́ sí ìbéèrè yẹn sáré tọkọ sọ sí mi lọ́kàn pé kí ló bí bẹ́ẹ̀ sọ yẹn kí ló bí orin yẹn ó jẹ́ kí n rántí
ìgbà tí mo lọ fún US tour níwájú Ọlọ́run àti èèyàn tí ń ṣe show tí mo ṣe ní Atlanta Georgia ọ̀tọ̀ lórin tí mò ń kọ ẹnìkan wá bá mi lórí stage bàbá yẹn kan wá bá mi pé máa yí ó yá kọrin mo fẹ́ gbókìkí gradually orin yẹn I was like gradually ẹ mo rin mi débi báyìí débẹ̀ yẹn so bí n ṣe kọrin yẹn fún máa yẹn báyìí the next thing dọ́là kan ro ni so as in kò ń ṣe first experience ti máa ní nìyẹn táwọn yẹn máa sọ̀rọ̀ pa that particular song yẹn òkìkí gradually. and now back to your question ṣe rí ìwòye ti tèmi ló jẹ́ kí n fi orin yẹn gbàdúrà àdúrà lórí yẹn túmọ̀ sí fún èèyàn tó bá try àti wò jinlẹ̀ kò ṣe pé èèyàn tó ń kọrin nìkan gbogbo nǹkan tí gbogbo wa bá ń ṣe nílé ayé wa kò sẹ́ni tí ò fẹ́ ní ọjọ́ alẹ́ kò sẹ́ni tó gbàdúrà pé kò ń tán sójú ọ̀nà kò ń kú sójú ọ̀nà bí èéfín òkìkí gradually yẹn ni pé mi ò fẹ́ ògo tó máa jẹ́ nǹkan tó máa hú ṣùkùṣùkù tó máa dá wáíwáí ṣẹ́gẹ́t bí ìgbà tí n bá sọ pé mi ò fẹ́ dúró sẹ́yìn mi ò fẹ́ dúró síwájú bọ̀ mo fẹ́ wà láàrin ṣẹ́gẹ́t ẹ̀ ń sìn so kí n kanra máa mo dẹ̀ wo bọ́lọ́run ṣe operate pẹ̀lú mi mo rí pé kò ń ṣe gìrìgìrì ó kanra máa ń ṣe gbogbo ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni gbogbo àwọn olóyìnbó tí mo ti travel lọ láyé mi kò sí tí mo lọ báyọ̀ rí pé ẹjọ́ mo fẹ́ lọ lóyìnbó ẹ ṣe lè máa kàn jókòó mi náà máa bá mi pé bye bye England ni America ni káàkiri Jerusalem gan ni kò ever sí tí mo lọ bẹ̀bẹ̀ fún pé bye they just come to me so ìgbà tí máa bí ọmọ náà ọdún kẹwàá tí mo ṣe ìyàwó lọ́run tó yọ̀ǹda ọmọ fún mi ṣùgbọ́n tó dẹ̀ máa wá náà kàn ra wá wẹ́rẹ́ náà ni so mo dẹ̀ rí pé ó dà pé tọ́lọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀ fún mi gradually mo wá fẹ́ kó wá rí bẹ́ẹ̀ títí dọjọ́ alẹ́ mi fariwo kọ́lọ́run dẹ̀ máa ràn mí lọ́wọ́ kó dẹ̀ bá mi ṣe dọjọ́ alẹ́ jẹ́jẹ́. bá mi ẹ ṣe gidi gan látàárọ̀ pẹ̀lú àwọn nǹkan tẹ́ tí ń pín pẹ̀lú wa nípa ìrìn àjò yín láti apá abẹ̀yẹn kí wọ́n máa béèrè pé lára àwọn orin tẹ́ ti gbé jáde tẹ́ ti láǹfààní láti gbé jáde láti 2003 títí di àsìkò yìí èwo nínú ẹ̀ gangan ló gbé yín jáde tẹ́lẹ̀ sọ wípé orin yìí àwọn èèyàn kan ti mọ̀ yín tó máa ń pè yín lọ fún shows àmọ́ pé àwọn èèyàn ti gba bóyá CD ni o cassette ni o lásìkò gbà kan o orin yìí ẹ kọjá ń bí òun náà ń play ilé òun náà ẹ kọjá ń bí òun náà ń play ẹ kọjá ń bẹ òun náà ń gbọ́ èwo nínú àwọn orin yẹn. ṣe máa gbé ṣe kàn ká sáré gbé pé ẹ jákun. hello. ẹ káàsán. ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ṣé a ti wọ́n sí pep fm nìyẹn. bẹ́ẹ̀ ni pep radio lẹ já sí. ìkànnì pep fm. Mr. Lale láti Mọ́kọ́lá. Mr. Wálé láti Mọ́kọ́lá. láti Mọ́kọ́lá. ẹ ṣe tẹ́ pé sórí ètò. alẹ́ tí àlejò yìí dìbò alẹ́ tí olórin wa. àlejò yín gbọ́ wọ́n kí yín o. ẹ káàsán. ẹ káàsán o. Mr. Wálé Willington. ẹ ṣe àwọn máa gbádùn yín gan ni o. ẹ ṣe a gan máa ń ni jàre. gbádùn orin yín gan. ẹ ṣe gan ni mẹ. ẹ ṣe sà Mr. Wálé ẹ ṣe gidi gan sà. yes sà kẹyà ṣẹ o ẹ ṣe tẹ́ pé wọlé sórí ètò. yes sà ó dàbọ̀. ṣé mo lè dáhùn ìbéèrè yín yẹn sí? ẹ lè dáhùn ẹ. ok ìbéèrè yín yẹn ni pé èwo nínú àwọn orin mi yẹn ló really sell me out. bẹ́ẹ̀ni. fine ṣe rí orin méjì ni ọkàn mi lọ́dọ̀ wọn because acceptance tí mo rí lórí àwọn orin méjì yẹn ó yàtọ̀ mi wàá mọ̀ èyí tí mo lè really sọ pé báyìí but tí máa ní kí n wo níwòye ti tèmi ṣe rí rẹ́kọ̀dù tí mo pè ní dápadà tí mo sọ pé àwa máa ṣoríire nìbàdàn ṣe rórin yẹn ó push mi gan ó kúrò ní kékeré torí special album ni that time I was the official artist to the former governor for your state and àwọn ni mo ṣe orin yẹn fún and ẹ mọ̀ rates tí wọ́n order fún studio tá a fi produce record yẹn we produce over 75,000 copy CDs and wọ́n dẹ̀ distribute ní gbogbo crown àti gbogbo everywhere lọ́yọ̀ state ni so mo mọ báwọn ṣe máa ń pe nọ́mbà mi láti òkè ògùn ìwéré ilé ìbàràpá méjèèjì sẹpẹtẹrí àgọ́ àrẹ àgọ́ àmọ́dúnṣẹ́ mọ̀ lọ́yọ̀ state yóò within a twinkle of an eye èmi gan mo kàn rí pé mo kàn di household name ni
ìgbà tí máa fi dá padà yẹn I mean top up yẹn lé ló wá beyond Ọ̀yọ́ state so mo ṣe ní record méjì yẹn and àwọn tó ń jẹ́ marketer tí promoter bá gbé artist tí artist yẹn bá ta above 1,000 copies ó máa motivate promoter yẹn láti carry on pẹ̀lú artist yẹn ẹlòmíì lè ta just 50 copies tí bí wọ́n rà but tó ta 1,000 copies ẹni yẹn máa ready láti náwó ilé ẹ lórí ẹ wá imagine ibi tí 75,000 bá wọlé sí torúkọ yẹn máa dé so láti America everywhere làwọn èèyàn ti ń pè mí káàkiri so record yẹn mo lè gbàgbé èyí tẹ́yìn wá lẹ like yẹn top up yẹn ó dà pé òun ló wá fọbalẹ̀ so méjì yẹn orin méjì yẹn àwọn èèyàn like méjì yẹn dáadáa as in kò sí tán like náà àwọn orin mi o but tí máa ní méjì tó really push tí máa lọ sí party táwọn máa ń demand fún mi track yìí fún mi track fún mi lélẹ̀ tó ẹ gbé ọ̀pọ̀lọpọ̀ olórin Nàìjíríà gan-an máa ń kọ́ àwọn orin tá à ń sọ káàkiri. bẹ́ẹ̀ni ìtẹtẹ ń sọ pé àwọn àṣoríire ní Ìbàdàn fẹẹ sí òde àríyá mo ti wà ní show kan tẹ máa lọ tán ní kọ tó lórin yóò bá tí kọ. mo wà ní party kan wọ́n invite mi ò lọ kọrin gẹ́gẹ́ bí àlejò ní mi now olórin kan ó wá ń kọ orin yẹn lọ́wọ́ so lẹ́nìkan wá ń sọ fún pé Lancaster ló máa lórin tó ń kọ ìwé nípa onírárá oníkìíṣe òun ló oníkìíṣe àwọn náà lórin yẹn ọ̀tọ̀ làwọn tó lọ ń gbé ògo orin yẹn fún because ẹni olórin tóun ti gbọ́ olórin yẹn náà kan pàtí àwọn wá release live yẹn síta so no life yẹn lòun ti gbọ́ so credit yẹn òun á fún ẹni yẹn so gbà tí wọ́n á déwájú ẹ̀ wọ́n á ní orin tó ń sọ yẹn originator orin gangan lòun wẹ̀ tó ní nǹkan ẹni yìí mo ṣe bá wọn ṣeré náà lòun yẹn so just to ẹ pé iṣẹ́ mọ̀ bí kíní ẹ̀ ṣe rìn nígbà yẹn nìyẹn but gbogbo nǹkan ṣá àfògbé fọlọ́run. Olúwa ṣeun. tí má tún ní kí n tẹ̀sọ́wọ́ wájú nínú ìbéèrè mi lórí àwo orin tẹ̀ ń ṣàlàyé nípa ẹ̀ yìí kátẹ lórí ń wu èmi gan náà kọ wípé ẹrìnrìn ní iṣẹ́ wa sọ̀rọ̀sọ̀rọ̀ orin kíkọ gbogbo ẹ̀ ó ṣe mọ́ra àwọn mo fẹ́ kọrin nísìn bí èèlò ló yẹ kí n máa fojú wò yẹ pé mo lè ná tó máa tó mi lò ṣe láti gbé àwọn orin jáde ní ti ìgbàlódé ní ti ìsìn yìí o. mi ò really lè sọ ṣe bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe orin tẹ́ bá wà àwọn àlàyé tí mò ń ṣe látẹ̀ǹkan yẹn mi ń ṣe olórin tó máa ń gbé rẹ́kọ̀d jáde every year. It's very possible I can if I want to, but I just don't. 3 years, sometimes even 5 years. Kò ń ṣe number of records mo wax ẹ̀ ló matter. Ṣe rí consistency ó ṣe pàtàkì gan. Èmi mo lè fi 2-3 years ṣe record studio. Mo lè ṣe tán sìn kí n débẹ̀ padà kí n kàn wá mo like ilé ẹ̀ wipe ẹ̀. Kí n ti ní àwọn innovation mi tí mo fẹ́ mú wọlé so mi lè sọ owó tí máa ná so kò ní jẹ́ kí n lè sọ pé iye tẹ́ máa ná nìyí bí mi ṣe máa ń ṣe nǹkan mi but mo believe tí bá fẹ́ tó yẹ pé bí mi ṣe máa ń ṣiṣẹ́ tèmi yàtọ̀ o but àwọn kakàn wọlé ká jáde ní studio mi is just 20,000 25,000 naira per session ọjọ́ kan nìyẹn so wá depend lórí bá artist yẹn tó bá ṣe lè manage time ẹ̀ sí tẹ́ bá lè lo 3 session or 5 session ẹ lè lo 10 session ẹ máa times ẹ̀ bá owó yẹn producer yìí máa bíìlì yìí pé iye báyìí ni màá gbà tí màá fi produce yìí àwọn instrumentalist náà ìgbà ẹ̀ so gbogbo ẹ̀ lọ́rọ̀ kan ó ń di gọbọi lọ. so bó ṣe jẹ́ nìyẹn. ó dà. mo dúpẹ́ bàbá o. ṣé wàá wí báyẹ̀wò. I can feel you, Lancaster. èmi dúpẹ́ lọ́wọ́ rẹ o. ṣé wàá wí báyẹ̀wò. èmi dúpẹ́ lọ́wọ́ rẹ o. bàbá mi àti fara tó. ìgbà táyé wọn ló ti tó. ọlọ́run mi sọ gbogbo. ìgbà tó tún wá. It's Lancaster Records, baby. wọ́n wá wọn ò rí wọ́n lé wọn bá. ẹni kan bá bí epo kan ṣan bí ọ̀rá o. I just wanna be a legend. wọ́n tún lé wọn bá. wọ́n wá wọn ò rí. ẹni kan bá bí epo kan ṣan bí ọ̀rá o. gbogbo ọ̀nà tó mi bá wọnú àgbọn mi. wọ́n wá wọn ò rí. túbọ̀ ṣó dáhùn mọ́ ọmọ Lancaster aláfíà ọba àlùjọ. orin Femo Lancaster náà fẹ́ gbọ́.
gbọ́ ìlú Femo Lancaster láyé jó orí Femo Lancaster náà fẹ́ kọ́sẹ́ náà fẹ́. mọ̀mọ́ forin yẹn lẹ̀ díẹ̀ ní pé kẹ́hìn ara lè kẹ́tù jẹ́ ìgbàládùn iṣẹ́ ọwọ́ àlejò àtàgbé wá sínú kúlò fótọ́sọ tòní amúlùdún náà ṣì ń letò ọ̀rẹ́bìnrin yàtàtà òun náà ló ṣì ń tukọ̀ rẹ̀ sọ́wọ́ iwájú àti láǹfààní àti mo béèrè àwọn ìbéèrè kan ẹ̀kọ̀ọ̀kan èjèèjì lọ́wọ́ àlejò wa wọ́n jẹ́ ti ń pín pẹ̀lú wa nípa bí ìrìn àjò wọn bó ṣe rí láti ọdún bíi 25 sẹ́yìn àbí ìbí mo gbà 25 years. yeah. kí n tàṣì bẹ̀rẹ̀ mú ìbéèrè eléyìí jáde torí wọ́n ní ìrírí ṣàgbà iṣẹ́ tẹ́ ti bẹ̀rẹ̀ láti tẹ́ ti ń ṣe fún odidi ọdún 25 wọ́n ní kò sí bí sọ́mọ̀ ṣe máa fún tó tà ní rí dúdú díẹ̀ níbẹ̀ ẹ lè sọ fún mi pé lódidi 25 years yẹn kò sọjọ́ kọ̀ọ̀kan tẹ́ lè sọ pé iṣẹ́ yìí wọ́n á gẹ́tà sí bí o bí àdójúkọ ní díẹ̀ ẹ jẹ́ lè ṣàlàyé fún wa. well mo believe pé gbogbo ẹ̀dá tó bá ti rìnrìn àjò láyé tó bá fẹ́ ṣoríire o ó láti láwọn ìdojúkọ kọ̀ọ̀kan nínú àjò ẹ̀ so mo ti mọ̀ ẹ́ láti kékeré náà so but ní ti ìdí iṣẹ́ orin nǹkan kan tí èmi kan ò rí time kan tó fẹ́ dàbẹ́ ni pé ó ṣe bákan ó ní pé ìgbà tí mo ṣe ìyàwó tán ó pẹ́ kí ọ̀rọ̀ lọ́mọ tó dé ṣe mọ̀ tí èèyàn bá ṣe ìyàwó tán sẹ̀ pé táwọn èèyàn máa ń retí náà ni pé ọ̀nì àbọ̀ wa jẹ àmàlà kankan so àwa kàn rí i pé ọdún kankan lọ kò sí nǹkankan náà ni ó dẹ̀ di ọdún méjì kò sí nǹkankan ọdún mẹ́ta kò sí nǹkankan ọdún mẹ́rin kò sí nǹkankan ọdún márùn-ún ọdún mẹ́fà ọdún méje ọdún mẹ́jọ ọdún mẹ́sàn-án ẹ̀dẹ̀ máa ń yan wa nílẹ̀ Yorùbá wa ń sìn èmi dẹ̀ tún wà rògbò táyẹn nǹkan kan dà náà ni so bí visa kan wà fún mi Amẹ́ríkà yá London yá Europe yá Jerusalem yá mò ń gbé nǹkan rere ṣe láti gba ìdí sí náà but kò wá sí ọmọ náà àwọn nǹkan tá à ń sọ yẹn so kò sí nǹkan táwọn èèyàn wa ò ti sọ tán ń gbà yẹn èèyàn ò lè lókìkí kó má fi nǹkan kan tẹ́ǹdì orin ní Ayéfẹ́lẹ́ ló mú rìn jáde ẹ mọ̀ pé Ayéfẹ́lẹ́ ń tiẹ̀ ó ti lu ẹsẹ̀ ó ti mú Lancaster náà rìn ó ti lu nǹkan ọmọkùnrin that was the story the rumour in town then so ẹ mọ̀ pé àwọn nǹkan yẹn ó máa ń da omi tútù àti ìrẹ̀wẹ̀sì síyàn lọ́kàn bọ́ ṣé mọ̀ Ọlọ́run tí kò kì í ṣe àwọn iṣẹ́ ẹ̀ láàbò tó máa ń jẹ́ pé aláṣepé ni and at his own appointed time Ọlọ́run dẹ̀ ra ṣèyanu yẹn wẹ́rẹ́ lọmọkùnrin dẹ̀ wọlé wẹ́rẹ́ òun mo ṣe sọmọ ẹ̀ gan ní tolúwa láṣẹ so gbogbo nǹkan tó wù kẹ́ anybody ti fẹnu ẹ̀ sọ tọlọ́run ló padà ṣe kẹ́yìn so ìyẹn jẹ́ ìdojúkọ tó yẹ pé ṣe mọ̀ ó fẹ́ jẹ́ kí rẹ̀wẹ̀sì wà nírìn àjò yẹn tí máa mú yẹn kúrò gbogbo èyí tó kù téèyàn wọ́n ti sọ pé ajé níyà so iṣẹ́ ajé ni ó normal kí èèyàn náà máa strive lọ́tún lọ́sí kò easy náà láti ẹ mọ̀ pé kí Jésù olùgbàlà náà kó tó gbàráyé lànà kò easy náà àwọn ìdojúkọ máa ń wà fún gbogbo tó bá ti fẹ́ make in life ó ní láti ní àwọn ìdojúkọ ara nǹkan tá a fẹ́ fi achieve ni so ọpẹ́ tèmi kan máa ń dúlé ni pé kò sí nǹkan náà tí mo là kọjá tọ́lọ́run sọ mí dàṣẹ́gun lórí gbogbo ọpẹ́ tí máa ń dún nìyẹn. látàpá bẹ̀yẹn kí n tó wá máa bí yín ní ìbéèrè ilé wọ́n ní kò sí bá a ṣe máa ṣe kò sí bórí a ṣe máa rìn torí yóò ní mí tẹ̀lé wọ́n ní báyé bájẹ́ tó ṣe ń yí ká máa báyé yí ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ orin kíkọ ó ní bó ṣe ń kọ nígbà náà ó ní ibi tí ayé tún ti yí dé níbi ọ̀rọ̀ olórin kíkọ dé lásìkò sìn yìí kí ni àwọn ìyàtọ̀ tó ti dé bá orin láti ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ àti bó ṣe ń kọ nísìn àwọn ìyàtọ̀ wo ló ti bá. ẹ ṣé mo dúpẹ́ ṣe rí máa sọ pé ayé ìgbà tí àwọn tó ń jẹ́ bàbá wa àwọn bàbá Chief Commander Ebenezer Obey then the king of world beats King Sunny Adé gbogbo àwọn eléré ńláńlá báyẹn ìgbà tí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn bọ̀ ayé analog recording nígbà yẹn tó yẹ pé tẹ bá ti bẹ̀rẹ̀ recording ní studio báyìí pram tẹ bá ṣe single mistake lójú ọ̀nà begin again but ayé digital lọ́pọ̀lọpọ̀ olórin ìsìn yìí
tó yẹ pé tẹ́ bá ṣe mistake begin again ò sí ń bẹ̀ ibi tẹ́ ti ṣe mistake yẹn náà wọ́n kàn máa punch ibẹ̀ yẹn fún yín wọ́n á dẹ̀ correct ẹ̀ dẹ̀ máa lọ so nǹkan rọrùn gan fún generation wa gan àwọn ti fi ara dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro kọ̀ọ̀kan níbi kíní yẹn láyé ìgbà yẹn then kankan tí mo tún notice ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ìgbà yẹn mo yọra mi sẹ́yìn olórin ti generation tá a wà ilé mi náà ẹ rí i pé tí record bá jáde ńgbà yẹn bóyá olórin ẹ̀mí ni o àbí olórin jùjú àbí olórin fújì ọ̀pọ̀lọpọ̀ record tó máa ń jáde ńgbà yẹn ó máa ń ní message nínú kò sí bó ṣe máa kọrin àlùjó kan gbogbo ẹ̀ orin yẹn máa ní message máa mú látòrí bàbá Adélakùn Ayẹwà tẹ́ bá gbọ́ àwọn orin wọn tó bá kọ oríṣiríṣi lọ mo rántí message orin wọn kan tó ní amọ̀nà tètè má bọ̀ o amọ̀nà tètè má bọ̀ wá ayé ń bàjẹ́ o so ṣe rí pé orin yẹn wọ́n pe àkíyèsí wa ni message orin yẹn nìyẹn wọ́n tún sọ ìtàn Noah fún wa bẹ́ẹ̀ message ni bọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá dẹ̀ wo bàbá Báyọ̀ Adégbóyèga náà Àtayérọ̀ of blessed memory Àtayérọ̀ wa wá o à ń bẹ̀bẹ̀ o gbogbo wa máa ló fojú sọ́nà ọ̀rọ̀ ayé máa mi fàdúrà o wọ́n ṣe kan náà gbà yẹn ọkọ̀ Nàìjíríà màmá rèé lójú àgbà mi ta ni yóò tu ọkọ̀ yìí dé èbúté ayọ̀ olórin mélòó ló máa ń gbé rẹ́kọ̀dì jáde lẹ́ni tó máa ní message all we do today is àlùjó instrument àwọn olórin gospel ni ọ̀tá ilé òun omi gbóná ọlọ́run bá ń yílé lórí kinní kan ìyẹn ló common sí wáyé ìgbà yẹn ara nǹkan táwọn bàbá yẹn ní kò yọ èmi náà sílẹ̀ o so torí mo fẹ́ wá sápọ̀ lọ sí nínú pé kí làwọn àtúnṣe tẹ́yìn wá fẹ́ kí wọ́n ṣe. ọlọ́run máa ràn wá lọ́wọ́ náà ni ìyàtọ̀ ayé ìgbà yẹn àti sìn tẹ́ sọ nìkan tí mutra ti ṣàlàyé ń bẹ̀ so ọlọ́run kó ràn wá lọ́wọ́ nǹkan tí màá sọ nìyẹn. lórí ilẹ̀ ayé nílò àlùjọ lẹ́rẹ́ mi ò èrè. Ọ̀túnba Fẹ́mi Fádípẹ̀ orúkọ yín láti lẹ̀ kó tó di wípé wọ́n jáwé òye lẹ́yìn lórí ní kópẹ́kópẹ́ ó ní táìtù Ọ̀túnba ṣé ìyẹn túmọ̀ sí wípé ìdílé olóyè lẹ ti wá ìdílé oyè lẹ ti wá ṣé ìdílé oyè lẹ ti jáde. kò sí fámìlì olóyè kò sẹ́ni tí ò lè joyè ìdílé ọba ló wà ìdílé ọba nídìílé màmá tó bí bàbá mi ọmọ ọba Gúnléjìká Iléṣà ni wọn ọmọ ọba làwọn bọ ìdílé bàbá mi wọn kì í ṣe ọba wọn ìjọba ń bẹ àwọn Fádípẹ̀ ní Iléṣà kì í ṣe ilé ọba láti wá bọ ilé ìránṣẹ́ Ọlọ́run wòlíì làwọn great grandfathers mi tí oyè tẹ́ ń sọ yẹn. ẹjọ mo fowó àtọmọdé ẹni tí pè bí ẹ̀mẹ́ta ẹ má bínú àtẹ̀síwájú níbi tá a fi tì í sí yẹn. hello. hello. ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. hello orúkọ mi ni Sterling Concept Mamilẹ́rìn Bùnmi. àǹtí. pẹ̀lẹ́ wẹ kó ètò olóòtú wa. yes ma Ọlọ́run ló ń tó o. ẹ kú iṣẹ́ o ẹ kó ètò náà. ẹ ṣé mà. àníkà kí olóòtú ká dẹ̀ tún kí ọ̀rẹ́ wa tẹ́ gbé wá sórí ètò náà. ọ̀rẹ́ yín kí yín o. yes o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé wọn o ọ̀rẹ́ wa ni ẹ̀gbọ́n wa ni àbúrò wa ni ọmọ wa tẹ̀tún ni wọ́n náà. àwọn ìyá wa ló sọ̀rọ̀ yìí. lágbára Ọlọ́run wọ́n ti wà lókè wọn ní jábọ̀ o àdìkàkílẹ̀ gbẹ̀mú Lancaster our chief Lancaster chief wa olóyè tuntun wa lágbára Ọlọ́run oyè wa mọ́rí he has been doing us proud and we are so proud of him akọ ní ká sọ fún ọ náà ni wípé bó ṣe ti ń ṣe dáadáa kó máa ṣe dáadáa o yàtọ̀ sí orí stage tàbí ojú níbi orin èèyàn dáadáa ni wọ́n kọ́ dẹ̀ máa túbọ̀ máa ṣe dáadáa. Ẹni kan iṣẹ́ tọ́lọ́run gbélé wọn lọ́wọ́ òun náà ni because every person tó bá ń kọrin tàbí tó bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn náà oníwàásù náà ni wọ́n
kọ́ má fi iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́ kọ́ má fi ojú tẹ́ńbẹ́lú ẹ̀ wọ́n ṣe ti káràmásìkì ẹ̀tọ́ ìṣàrà kọ́ dẹ̀ máa ṣe dáadáa lọ agbára tí wọ́n dẹ̀ ti ṣàṣeyọrí náà ọlọ́run á gbé wọ̀ wọ́n o àníkà kí n lè fún ètò. ìyá àdúrà ẹ ṣe gan ni. àwọn tó pè wọlé yẹn náà ń pè ní àwọn tíà àwọn tí wọ́n mọ̀ yín délédélé wọ́n kì í délédélé bí ṣe gbórúkọ yẹn pé pamílẹ́rìn èèyàn wa dáadáa ni wọ́n lórí èèyàn wa dáadáa ni wọ́n ní kàn ní ta wà nínú ẹ̀ náà àkókò tí ń sáré lọ tè àkókò tí ń sáré tètè ẹ̀dá kan ibi tá a fi sí yẹn jẹ́ ká sáré mú pápá ìbomọ́lá sọ̀rọ̀ dé gan-an. àti pamílẹ́rìn wọ́n ti gbé béèrè náà náà ní kíra mi tẹ́ ń kó a sọ̀rọ̀ nípa bí ṣe ṣe rí ní láyé àtijọ́ àti ibi tó dé nísìn ó dà mo ti dáhùn béèrè yẹn ẹ ti dáhùn yẹn ó yà pápákọ̀ alákòótán a máa láwọn kan tẹ́ rí pé wọn ò tẹ́tí sí lójú ọ̀nà à ń kọrin rárá àmọ́ ń wò káwọn náà bọ́ sójú ọ̀nà yẹn irú àmọ̀ràn wo lẹ lè ní fún wọn nípa bí àti bẹ̀rẹ̀ bó ṣe máa ń rí bí inú ẹ̀ gẹ́gẹ́ tó máa wọ̀ tán bó ṣe máa ń rí àtàwọn nǹkan tó wọ́n nílò láti máa tukọ̀ ẹ̀ sọ́wọ́ iwájú. well ṣẹ́rí nǹkan tí màá sọ bẹ́ẹ̀ ni pé Bible sọ pé tí kò bá ṣe pé Olúwa bá kọ́ ilé náà àwọn tó ń kọ́ wọ́n ṣe lásán ọlọ́jọ́ òní kò ní jẹ́ gbogbo àkàṣe lásán máa ṣàṣeyè ṣẹ́rí gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe láyé kọ́kọ́ fi Olúwa síwájú náà they should put God first in anything whatever tó lè jẹ́ heart desire wọn téèyàn bá ti fi Ọlọ́run ṣáájú kó dẹ̀ ní ọ̀wọ̀ àti ìbẹ̀rù fún àwọn àgbà tó wà níwájú ẹ̀ àti àwọn tó rí lẹ́yìn náà kó má fojú di anybody kó dẹ̀ nínú tó mọ́ àti inú tó dáa kó dẹ̀ máa ṣe títí ẹ lọ ṣẹ̀rí tíyàn bá ti ní àwọn kan yẹn bí èmi ṣe wà ń sìn mo ń ṣe pastor but mo kàn ṣáà nígbàgbọ́ kan nu Ọlọ́run mo dẹ̀ bí ìgbàgbọ́ tí mo ní gan wòlíì mi lè máa nì èmi mo believe pé lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan tí mo lè ṣe láyé mi mo ṣe wà inú Ọlọ́run náà gbọ́n tí máa dà láyé mi so èmi nígbàgbọ́ yẹn kò ní pé mo mọ àbí mo ń ṣàwọn kókó tó ìwà bí ènìyàn but kò sí ní tẹ́ lè fi rú mi lójú lẹ́yìn Ọlọ́run náà ni téèyàn bá pín ọkọ fún mi kò ní mí nìṣe mi Ọlọ́run tó bá ti mú nǹkan tó bá ti yàtọ̀ sọ́lọ́run wá ó lè bá mi rìn àwọn tó ń súnmọ́ mi mọ̀ so ó dà pé kinní yẹn ó dẹ̀ ń ṣiṣẹ́ so máa fún everybody nímọ̀ràn pé Ọlọ́run yẹn ni kan fi ṣáájú náà báyìí kí wọn kan sọ fún ẹ pé bàbá kan wà níbì kan asán nínú asán òmùlẹ̀ mọ́fò ni ó ní àǹfààní kí ni ó jẹ́ fún èèyàn tó jèrè gbogbo ayé ṣùgbọ́n at the end of the day tó máa sọ ẹ̀mí ẹ̀nu ká ní lọ́kàn pé whatever tó wù ká máa aspire láti jẹ́ a máa live a máa fi gbẹ̀ sílẹ̀ ìjọ kan so Ọlọ́run yẹn ni ká dì mú ẹ máa ti ní Ọlọ́run ó ti lóhun gbogbo ẹ̀ máa ṣe é ṣe á dẹ̀ ṣe ní rọrùn ẹni tó dẹ̀ ti ń gbìyànjú kó má fà sẹ́yìn ìwọ tó dẹ̀ ti débẹ̀ náà kó má rò pé bóyá òun mọ̀ ṣe ni oore ọ̀fẹ́ Ọlọ́run it is well then alẹ́ máa fẹ́ dúpẹ́ náà ṣe mọ̀ pé ẹ̀yin tẹ́ gbà mí lálejò náà ó yẹ ká dúpẹ́ so mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tí àwa yìí mo ti rí portrait òun gbà tí mo fẹ́ gòkè lẹ́ẹ̀kan mẹ́rin mo rí tán kọ Mr. Asọjí síbẹ̀ orúkọ wọn kọ rí bẹ́ẹ̀ ṣe bí mo kẹta bí Ọlọ́run lọ́jọ́ ìní ìgbà tó ti wọlé mo rójú wọn náà ojú portrait mo fi ojú wọn so Ọlọ́run tó mú ọ débi tán dé kò ní fáwọn sílẹ̀ sẹ́yìn lágbára Ọlọ́run online láti ń gbọ́ wá ń sìn Ọlọ́run máa sọ di tán máa ní frequency tá a máa tuning kò kọjá nǹkan tó Ọlọ́run lè ṣe so iwájú báyìí lọ́pọ̀ ibi tí wọ́n máa rí sí àti gbogbo àwọn tó jẹ́ bíi management in general àtẹ̀yìn náà tẹ́jọ́ lóòtù madam ẹ ṣé gan ni o thank you for hosting me thank you for having me God bless you ma. amen na you too ẹ bá wa dágbére fún àwọn aráalé àwọn olólùfẹ́ mo rò pé mo ti dágbére. ẹ kí àwọn ará nukulu ni bí ìbọn ẹ mọ bínú ẹ̀yà alẹ́ mo fẹ́ kàn kí yín ni wọ́n lè kí yín pa ẹ̀yin náà lẹ fẹ́ wọn tó ẹ̀ náà lọ ṣe wá. ẹ ṣé mo dúpẹ́ gan ni o ẹ ṣé tẹ́ bá tún pè mí ní 1 million times máa jẹ́ yín ní 1 billion times. nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ sọ gangan nìyẹn. ìfìtẹ́tọ́ mi ti náwó yóò ní bá wọn náà gidi. ìfẹ́lẹ́ àwa lẹ́ máa máa rí ẹ̀yìn la máa máa. Àwù ní ká jẹran pẹ́ lẹ́nu fọ̀nà fún báyìí ó ní ò gbà wá láàyè ẹni tí ó ṣètò lẹ́yìn ìgbà tẹ́mi bá kó gbogbo ẹrù mi kúrò ní inú kùlù tán ó ti wà níkàlẹ̀ ibi ẹ̀ gangan ní ṣe mọ́ dẹnulẹ̀ ní ṣe mọ́ dátọ́mì lápá ibi tí mo dé dúró yìí kí wọ́n kọ́ fìbà fọlọ́run ọba tó dúró tì wá tó bẹ̀rẹ̀ pẹ̀lú wa tó jẹ́ ká tukọ̀ ètò yìí débi tó lápẹ̀rẹ̀ lásìkò yìí ọba òkè òṣè o kí n tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aráalé ẹ̀yin ẹni bí ènìyàn náà tẹ́ ẹ darapọ̀ mọ́ wa tẹ́ ẹ ń gbọ́ wa lórí ètò tẹ́ sì ti ń wò wá ẹ ṣé gidi gan láṣẹ
láṣẹ Èdùmàrè àkókò ní wàrà wa tì ọpẹ́ mi pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó wà nínú kúlò látòrí ọ̀gá àgbà wa tí ń ṣe Dr. Taiwo Adesoji Isaac wọ́n láǹfààní láti wà nínú kúlò lásìkò tó fún mọ́ gbogbo àwọn tàdíjọ́ múṣọ̀n wá nínú kúlò lọ́tún lọ́sì tí wọ́n gbárùkù tì mí láti jẹ́ kí tó ọ̀hún dùn kí gbọ̀gbọ̀ kọ́ sí níbi ní tí mo ṣe ó dàbọ̀ fún ẹ̀yin ará lé orúkọ mi ò yí padà ọpẹ́ mi pọ̀ wá náà Adeleye òun náà ló tukọ̀ ètò àmúlùdùn fún tòní iyekutu di ọ̀sẹ̀ tó ń bọ̀ inú dùnú ayọ̀ àtàlàáfíà ilé tí mo fi wá sí òun ni màá ti bá wa lọ́sẹ̀ tó ń bọ̀ ire o. rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó bugbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni.